ẹ pé mi ò sábà ìkórí mi yóò wù. bàbá onírúurú pọ̀ yẹ̀wò kẹ́ gáúsù sámọ́nì iná ọ̀gúnlẹ̀ gáúsù sámọ́nì ìdòdó wọn gbogbo ní fújì ní nàìjíríà ọ̀gúnlẹ̀ alábí. Shao láàyè ìyẹn ní Kwara State àbí Ojúmọ́lá lábẹ́ lọ́rin Jímọ́lá bá sọ́wọ́nà Shao láàyè máa túwádì tá máa ń ṣe lọ́dọọdún èèyàn 12 èèyàn bíi 20 àrùn èèyàn bíi 30 Jímọ́lá bá sọ náà máa ń ṣe wedding yẹn fún ọ lè fún yín àmàṣà wọ́n ti ń ṣe tipátipá àwọn Honda ìṣẹ́ṣẹ́lẹ́sì máa ń mèdìdá ṣé mèdìdá fàtàyè ìṣẹ́lẹ́sì ọ̀ bàbá Kwara State governor ẹ̀sẹ̀ torí governor on tourism and culture le femi le adebayo tí ẹ yàtọ̀ o femi adebayo tí ẹ yàtọ̀ o àsìkò tí ẹ yàtọ̀ o nílùú Kwara o àsìkò tí ẹ yàtọ̀ o nílùú Kwara o. wọ́n ti máa ń ṣe mass wedding nílùú Shao èdùn tó ìrí ojú mọ́ra Fẹ́mi Adébáyọ̀ àsìkò tí ẹ yàtọ̀ Fẹ́mi Mr. Jelili oníṣó Mr. Jelili oníṣó ẹ má fi sọ́ba sẹ́kítẹ́rì àjẹbà so ẹ má fi sọ́ba sẹ́kítẹ́rì àjẹ o ilé ń fẹ́ mi ọmọ tó ga bẹ́ẹ̀lò ọmọ tó ga bẹ́ẹ̀lò Fẹ́mi Fẹ́mi us. ẹ̀yin PFC yìí bọ́lá bá sọ wá ẹ̀yin PFC yìí ṣeun ẹ̀yin tí bá sọ ẹ̀yin ọ̀gá bá wà sí ẹ̀yin PFC ẹ̀ṣẹ́ àdúgbò ìbáwá sí lọ́mọ́gà látòrí máyégún ẹ̀ṣẹ́ ẹ̀yin tí Shao ẹ̀yin tí Kwara State ẹ̀yin tàmọ́yọ̀ ẹ̀ṣẹ́ bá so máa sí okúnlé Sheu Fuji bá so gáúsù sámọ́nì dédé wọn ìbáwá sí ọgbẹ́sẹ̀ ṣe wò ó bàbá onírùngbọ̀n yẹ ọkẹ o tó ń gbé gẹ́gẹ́ lórí àpáta bàbá onírùngbọ̀n ṣe o. Àwọn màláìkà ń sọ̀kalẹ̀ o níbi àbí òjíṣẹ́ ńlá. Ànábì ń jíṣẹ́ fọ́lọ́run mi gẹ́gẹ́ bọ́lọ́run mi ti fẹ́. Ọ̀tá ń sáré bọ̀ lẹ́yìn rẹ̀ ànábì ń jíṣẹ́ lọ níwájú. Kèfèrí ìpè tépèrò wọ́n fẹ́ yanjú òjíṣẹ́ ńlá. Okùn tí wọ́n dẹ̀ fàparò kò má tiẹ̀ lè mú agilintí láéláé. Mùsùlùmí ilé ayé ẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ Olúwa tó dáyé. Ta ni fẹ́ Muhammadu èmi fẹ́ Muhammada. Ta ni fẹ́ òjíṣẹ́ ńlá o èmi fẹ́ òjíṣẹ́ ńlá. Àwa ti gbọ́ o àwa ti gbà o. Àti gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ wípé àlùjànnà nílé wa.
bí mo tilẹ̀ kéré nínú ẹ̀yà Júdà ara mi o. Olùgbàlà máa wọ́n tirẹ̀ tó yàn o. Ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà ń tọ́. Kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ o. Ó dúró lé Kristi àpáta. Onígbàgbọ́ ẹ̀yọ̀, gbogbo ènìyàn ẹ̀yọ̀, àfìdírẹ́ lélẹ̀ lórí òtítọ́, àfìdírẹ́ lélẹ̀ lórí òdodo. Ládégojú ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn. Yèyé o! Ládégojú ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn. Òrè yèyé o! Yèyé Ọ̀ṣun, yèyé Ọ̀ṣun, ìyá Ọ̀ṣun. Ẹ mọ̀mọ́ bá mi kórè yèyé Ọ̀ṣun, ìyá mi làbí mọ̀mọ́ dá mọ́lé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. Ẹ̀yin ọmọ Odùwà, ẹ̀yin ọmọ Odùwà o. Ẹgbẹ́ àṣà ilẹ̀ wa lárugẹ o, ọmọ Odùduwà o. Ẹ jọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ fúnra yín dáadáa. Ẹ tó bá mọ̀ pé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ni, tó mọ̀ pé lẹ́yìn Ọlọ́run kò sọ́lọ́run mọ́. Adájọ́ ọjọ́ pé ọjọ́ kò, apá wa pé ẹsẹ̀ wa pé la ṣe wà ń bí. Ọlọ́run fún wa lálàáfíà lèmi àti yín fi wà ń bí. Ẹsẹ̀ wa ṣe ń rìn ládébíláyọ̀ àtàláfíà. A rí nǹkan jẹ dáadáa, a rí nǹkan mu dáadáa nínú ilé wa la ṣe wá síbí báyìí. Wọ́n ní Nàìjíríà ò dáa, wọ́n ní Nàìjíríà ò sunwọ̀n, wọ́n ní nǹkan wọ́n lépo ti di 145, wọ́n ní rẹ́sì di 22,000. Àmọ́ èmi àti ìdílé mi àwọn ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Kì í ṣe wípé bóyá a mọ̀ ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Olúwa ṣe o. Ẹni tó bá wá mọ Ọlọ́run lọ́lọ́run ní gbogbo bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ọ́ pé pátápátá ẹ jẹ́ bá mi yan Ọlọ́run lógo. Olúwa ṣe o. Mo gbápá mi ó ṣe gbé, mo gbẹ́sẹ̀ mi ó ṣe rìn. Àwọn kan wà tó dá jèmi àti yín lọ, tó lówó jèmi àti yín lọ. Oúnjẹ wà níwájú wọn, wọn ò rí jẹ. Ó ń wù wọ́n jẹ kò ṣeé jẹ fún wọn nítorí wọn ò lálàáfíà ni. Àmọ́ èmi àti yín lálàáfíà. Àríkú ọkọ, àríkú ọmọ, àgbọ́mọgbìn, àrógùn káwọ́lérí fẹsẹ̀ janlẹ̀. Ẹ wá lẹ́yìn ní dúpẹ́ fọ́lọ́run. Ẹni tó bá mọ orí Ọlọ́run tó bá mọ núrò dáadáa, á mọ̀ pẹ́ dá o. Ẹ dákun ẹ jẹ́ bá mi yan Ọlọ́run lógo. Kábíyèsí Olódùmarè. Lágbára Ọlọ́run àtèmi àtẹ̀yìn wọ́n ní pósí yẹn fine, wọ́n ló beautiful, wọ́n ní white ní kẹjá lò, wọ́n ní black ní kẹjá lò, títí tọ́dún yìí ó fi jálẹ̀. Wọ́n ní bàbàbà ó máa ń kó wọn lọ́mọ lọ ní, ó ń kó wọn lọ́kọ lọ ní, ó ń kó wọn lé lọ ní. Lágbára Olódùmarè àtèmi àtẹ̀yìn àtùgbà wábí lọ́dún tó ń bọ̀ ní ẹ bá ń ṣàmì Ọlọ́run. Àwíṣẹ́ o. Ẹ lẹ́. Káàbọ̀ Ronke Oṣòdì Òkè. Ẹ rọra sà. Àwa mọ̀ nìyẹn. Ẹ̀yin ọkọ mi méjèèjì. Wọ́n máa lo ṣàṣà fún mi. Ẹ sà. Mo mọ̀ ní tí ń wà. Ṣé ká mọ̀ parọ́ láàrin èmi àti yín? Ká sọ̀yọ̀ kárọ̀ kò mú òun ẹ̀ kú mo kú oríire. Àmọ́ ẹni tó bá mọ̀ wọn ẹ bá ń sọ fún wa pé wọn lè jẹ́ tán o. Mo dáná. Ẹ á. Wọn lè jẹ́ tán o. Dr. Kẹ́hìndé Àkànó, o sì mọ̀ mí o. Èmi è gẹ̀gùn o. Torí àwọn dádì yín, àwọn sẹ́ẹ̀tì yín, àwọn tó kéré sí yín, àwọn tó tún bọ̀ lẹ́yìn àwọn tó kéré sí yín, wọ́n jẹ́ kùnà ní ẹ̀ lè jẹ́ tán. Oṣòdì Òkè ò tí ì gbọ́ tán. Tipẹ́ àwọn ẹgbẹ́ mọ̀mọ́ bàbá àwọn ẹgbẹ́ mọ̀mọ́ àwa ti ṣe kí ni a ti kọjá lórí wọn. Kò sì sí ní tó dé wá mọ́lẹ̀. Ọmọ mumuku ni kì í mumu tán níjọ́ tí mo mumu lọ́mú tìyá mi níbi mumude ni mo fi sí tí yeye fi gbé lọ. Yeye ti wá pọ́nmọ́ ọ̀hún pamọ́ tipẹ́tipẹ́ ojoojúmọ́ ńlò ń gbé ẹmú tí ń gbẹ mí tí ń rí mọ́. Mo wá fojú kan mú lónìí ẹ wá sọ fún mi pé ẹ fẹ́ ṣe wàásù. Bí pàtó ṣọ́ọ̀ṣì wa sọ̀hún nígbà èmi àtòṣòdì òkè ń jọ lọ ni. Ó yá kò sí problem. Ìjà ọkọ làtẹ́ntì ọkọ lóde yìí. Ẹ jọ̀ọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ jẹ́ torí Ọlọ́run àní dààmú lágbóró Olódùmarè. Ẹ wo bàbá ní ká máa dárúkọ látẹni títí lọ́dọ̀ọ́lá. A dárúkọ ni gbogbo àwọn àgbàlagbà pátápátá àwọn tá a jọ jẹ́ ṣàwáwù
àti àwọn tí àjùlọ díẹ̀díẹ̀ torí èmi náà ti dàgbà púpọ̀ kọ́lọ́run dá mi lágbà ni gbogbo wa pátápátá ni mo kí o gbogbo òṣìṣẹ́ ìjọba pátápátá ni mo kí o ẹ kú kalẹ̀ àmọ́ kíkí mi lọ pàtàkì sọ́dọ̀ barrister Olúfẹ́mi Adébáyọ̀ torí àwọn náà gbé mi wá síbí ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn látẹ̀wọ́ dáadáa. ẹ fún wọn ní àtẹ̀wọ́. nígbà tí mò ń bọ̀ ń bí tí mo rí bí báyìí mo ti gbọ́ oríṣiríṣi nǹkan àwọn èèyàn nírú eléyìí kò ṣẹlẹ̀ rí ní Shao mo wá sọ fún Fẹ́mi mo ní Fẹ́mi fẹ́yì tó ṣe yìí tó dẹ́rìn pòṣónú wàláhì ó wọlé ẹ̀kan sí ṣé yóò wọlé ẹ̀kan sí àbí òní wọ. yóò wọlé ẹ̀kan sí. ẹ jẹ́ bá wa fi àtẹ́wọ́ gbé wọn dìde ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa dìde fún wọn bí wọ́n ṣe ń bọ̀ yẹn torí àwọn gangan kan náà ń bọ̀ gómìnà Kwara State náà ń bọ̀. ìsọdowó ìsọdọ̀là ló jẹ́ ń fẹ́ bú so ìsọdowó ìsọdọ̀là ló jẹ́ ń fẹ́ máa so. bí wọ́n ṣe ń bọ̀ ni wọ́n kọ́ wọn rìn pẹ̀lú Fuji Olúwa Pasuma ni wọ́n jọ ń bọ̀ báyìí Fuji Honourable Fuji Your Excellency sir the President of Fuji himself Fuji 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 Megida Fuji Jalili Oniso Jalili Oniso. The Honorable Speaker, Kwara State House of Assembly, he be represented by Honorable Sahid Bukwala. The Commissioner for Police, ably represented by Assistant Commissioner of Police, Adekite Oyekon. The Honorable Commissioner for Culture and Tourism, Ajia Yabode Jalade Adewi. The Honorable Commissioner for Information, ably represented by Alhaji Alabi Pasuma. Members of the Executive Council here present. The Director of Kwara State Council for Health and Culture. The Ororo of Shao, Alhaji Dr. Bamidele Adegbite. All traditional rulers here present. Other invited guests. Gentlemen of the press. Ladies and gentlemen. I am pleased to welcome you all to this historic event of the Awoma's Wedding Festival. Kwara State is blessed with rich cultural heritage and people with diverse cultural backgrounds. Despite these differences, it is for the ability to thrive despite our diversity that we are known as the state of harmony. Historically, the Awam Festival, which dates back to the early histories of Shao community, entails giving all eligible girls out in marriage in one day. Thus, it has become a rallying point for the people and one major of the major tourist attractions in Kwara State. Notably, despite the great impact of civilization, Shao community has strived to preserve its identity, while the government on its part has been very supportive in protecting the rich traditions and culture of our people. Let me at this point commend the efforts of the Ministry of Arts, Culture and Tourism for organizing this event to showcase the rich culture and heritage of Kwara State to the world. I also commend all the corporate sponsors of this event. Your contributions towards this great cause of promoting culture and tourism in Kwara State are very well appreciated. Once again, I commend the organizers of this festival for their commitment to promoting the Yoruba culture and heritage. It is therefore my pleasure to declare this festival open and say to you, enjoy yourselves. Thank you very much and God bless you. ẹgbẹ́ òṣèré Tampa ní Kwara tó bá dàmọ́dún ẹwà àwòrán ẹgbẹ́ òṣèré Tampa ní Kwara ṣe o
ẹgbẹ́ òṣèré tampa ní kwara rè o. àwa mà ní pèrègún etí odò. ẹ lẹ́ o gbogbo ọmọ Ṣàó pátá o. ẹ̀yin ọmọ Ṣàó àwọn gan ọmọ oníbú rémi ọmọ sísẹ́bọ́ kí odò mọ́ gbẹ alákàsà ń sẹ́bọ́ kí odò mọ́ sàn àtìsí àtìkòrò ni wọ́n mú jọ òun ńlá nílé ṣubúọ́lá ọba abamújẹ́lẹ́ kótó lábẹ́ àzọ àjọdá máa jó ọmú rẹ̀ lọ́mọ jó ẹ̀lẹ́ ọmọ àjọ òun láàyè ọmọ àjọ ńlá lówó lọ́wọ́ bí mo bá lọ lọ́nà abẹ́ ńlé bàbá tó bí lọ́mọ ni ọmọ Ṣàó àwọn ga. ẹ̀yin ní pèrègún etí odò ó bá dàmọ́dún. ẹ̀yin ní pèrègún etí odò ṣe o. ẹ̀yin ní pèrègún etí odò. èmi dúpẹ́ tí mo jọmọ Yorùbá o. àṣé nǹkan gidi ń bẹ nílẹ̀ Yorùbá àti fẹ́ gbàgbé àṣà àwa. àwọn gáyìí ló jẹ́ kéré mukaila ọwá pé gbogbo ń tá bá ń ṣe láyé àbùdọ̀ gbàgbé kọ́jọ́ tiwa. òyìnbó la máa ń tẹ̀lé àṣekọ́jọ́ wa níyì lójú òyìnbó. ibi tẹ́ fọkàn sí tẹ́lẹ̀ ká bá wọlé ni kò ní dá fébò tó ṣe kò ṣe. ìyẹn kọ́mọ́ nísìn ẹ̀yọkùnrin àánú yín ṣe mí especially ẹ̀yin tájọ jẹ́sẹ̀ ti ara wa. ẹlòmíì tó bá fẹ́ yálé àbọ̀ bá fẹ́ fẹ́yàwó ìgbáyà ni ọmọ wo bíi tàǹtí Rónkẹ́ ẹ̀yin ni ọmọ wò mukaila bọ́ yóò dúore. ẹ jọ̀wọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́yàwó ẹ jọ̀wọ́ ẹ má wáyà ẹ má wẹ̀yìn lásán mọ́. ẹni ọba wáyà tó wẹ̀yìn o ìyẹn ń wo sọ ìrì ni. ẹ jẹ́ ká jọ lọ́nú bátì ní obìnrin torí pé mọ̀mọ́ bátì ní ló jẹ́ mọ́kọ́mú tó wà láyé. torí pé mọ̀mọ́ bátì ní mo ṣe mọ iye pátá tó wà láyé. HOD ìjọba gan lè sáyẹ̀nsì ẹ̀gbọ́n ọba náà lè sáyẹ̀nsì bàbá ọba lè sáyẹ̀nsì pé èmi mọ ikọ́ mú tọ́ àlàyé àbí kí n ṣe báyìí ẹ mọ̀ kó bá mi. ẹ wo tẹ́ ẹ bá rí mi báyìí tí mo jọ mọ̀ Ṣàó lẹ́nìí òtítọ́ bí mi nínú Ìlọrin àmẹ́jà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìwà ọmọ Adébáyọ̀ Fẹ́mi aláwùlà tí ìfù lọ sọ pé mukaila kọ́dà bọ́ bá ṣèṣẹ́jú kan ní Ṣàó ó gbúdọ̀ wú kọ́ ń bẹ̀ kọjọ́ tó lọ. ìgbà tá láwùlà tí ìpè mí tán tó ní mukaila dandan ni. ọ̀gá wa Babsi ìtún sọ pé mukaila mo gbúdọ̀ rí ọ̀nbẹ̀ o ẹ jọ̀wọ́ ìṣòro nílùú ṣàtìṣe tán. ọ̀nàrẹ́bù Saheed gbogbo ọ̀la ẹ̀rọ ọ̀kẹ́ àbílọ́fà bàbá wa ni. ẹ wo ẹ jẹ́ ká ṣe fàájì mukaila o yéé gbogbo ẹ̀yin oníṣìnà lẹ́wọ̀ náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́yìn bá ń yá lè bi tiwa tàràrà lìjẹ́ náà la máa lọ. ìdí tó ní sínú ó fi wọ̀ tán ẹsẹ̀ yẹn ń bẹ lu alukurani èmi mọ alukurani lọ sọ pé látẹ́kíràbù sínú o sínú ní kéwú ní ajínà sí kò pé látẹ́kíràbù àlè ká mọ́ gbóra wa ṣètìrí pọ́ńsínà ní ọwọ́ náà. ìwọ tó bá wà mọ̀ tìrà tó bá ń pe gbogbo nísìnà ní ọwọ́ náà tó bá tún kẹsẹ̀ kanú kúránì síwájú nínú súrátù Bákọ́rà o alukurani ń sọ pé ní sáwùkún arísùlàkún òun sàwọn obìnrin lọ́gbà oko bàbá ní amọ̀rò wọn ẹ dákun ṣe kọ́tíláàsì lálẹ́ fi ro ìṣòro nílò ẹ̀jọ́ tó bá rí bákan náà ọjọ́ ti lọ. stage ìjọba la wà yìí bọ́ bá ṣe wù wá ń bẹ̀ la lè ṣe torí oríṣiríṣi ọ̀gá ńlá láti rí ọ̀gá gbogbo wa federal government wa Pasuma Jíbọ́lá ni àti rí yèyé ọ̀gá ńlá àti rí yèyé ọ̀gá ńlá àti rákèwèjì ọ̀gá ńlá kọ́dà àti rálásọ̀mù ọ̀gá ńlá àmẹ́mi lè fọwọ́ sọ̀yà ní gbangba sẹ̀wẹ̀lẹ̀ ọ̀gá ńlá lèmi tilé toko ló sì sáyẹ̀nsì wípé o má bí dí o. kìnìún Alhaji. má bí dí o. ọ̀gá ẹ tẹ̀lé mi ká lọ o. ẹ lọ́dọ̀ àgbẹ̀dẹ Tajudi ni sẹ́mi ni pàṣọ ni. abẹ́rẹ́. ìsọ̀rọ̀ nílò ẹja start ọjọ́ ti lọ
ibà wá sí ń bẹ ní kálẹ̀ tó fẹ́ kọrin yé hod ń bẹ ní bákẹ́ tó fẹ́ kọrin. ọ̀rẹ́ ẹja ṣe báyìí ọ̀jí ò tọ́ba rí bákan náà mú káìlà mọ́kó sẹ́dẹ̀. àyìnlá tọrọ yìí ti dé yé ẹ̀tẹ́ tí ẹ gbọ́ káyéfì lẹ́nu wa kò sí ilé aṣẹ́wó tó wà lọ́nà èkó tàwí ń jọ sí àwọn èèyàn ń bú èmi mú káìlà sẹ́wẹ̀lẹ̀ wọ́n ní bọ́yá ilé aṣẹ́wó ní sùn mọ́júmọ́ kọ́dà wọn níbi tí mo gbà wáyé kọ́lọ́ méje ń gbàbẹ̀ mú káìlà mo ní rọ́lẹ̀ pa sẹ́rí ibi tí mo gbà wáyé tí n bá gbàbẹ̀ mú káìlà oyin ni tòrọ́dà la ṣe rí bẹ́ẹ̀ gbà wáyé ọ̀dà ta ló fẹ́ kúkú mọ́tò kọ́nàwọ́ ta ló fẹ́ kú ti Boko Haram kọ́nàwọ́ ta ló fẹ́ kú sójú odò kó mi gbé tí mo bá kú sórí òkò ẹbí ronke àti ìyẹn nípa mi yé ìtàwọn eléré ibú kan ń gbà bẹ̀rẹ̀ sí tọ́lọ́gùnlògùn tọ́lọ́hún òjò jáde yé òun ni ronke òjò di ìtìtúnjó yé ìgbọ́dọ̀ gbèrú rẹ̀ délélé yá ìgbà yìí jẹ́ ní ọ̀rá mọ́tò wálé lọ gbogbo ẹbí náà wà mọ́ kí mi sínú ilé wípé ẹ wo jíìpù tí mú káìlà àgbé wá ní kọ́nà fi géètò ní ronke o nǹkan márùn-ún lọ máa fi ń jọ mí lójú márùn-ún ló sì yẹ kóbìnrin ó ní àkọ́kọ́ ó ní it ọ̀gá ẹlẹ́kejì ó tún bíútì fẹ́rẹ́fẹ́ ẹlẹ́kẹta Lagos kọ́lọ̀ lọ́mọ yẹn ẹ̀kẹrin lè jírin sẹ́ẹ̀sì náà tó ní èyí tó jẹ́ pírọ́blẹ́mù mi gangan òun ní kàtúnúnú rẹ̀ gangan wọ́n bí mi dá mú káìlà kí n mú tán. ẹ jẹ́ bá fún látẹ̀wọ́ torí ọlọ́. bọ́lọ́run bá ti gbé jáde kí lolúwa ẹ̀ tún sáré fún. bọ́lọ́run bá ti gbé jáde kí lolúwa ẹ̀ tún sáré fún. fìmí lọ́yà balẹ̀ ẹ̀sà àti àwọn ènìyàn bódì nígbà kí n rọ́pẹ́ dà o. ọlọ́run bá ti gbé jáde kí lolúwa ẹ̀ tún bínú sí o. fìmí lọ́yà balẹ̀ ẹ̀sà àti àwọn ènìyàn bódì nígbà kí n rọ́pẹ́ dà. àbáyọ̀ rí pásítọ̀ tó bá wá ṣe prayer. èyí tá a ṣe prayer fún èrè onílìjú. torí tó bá dìjú ọ̀rọ̀ tún lé bẹ́yìn ọ̀ ó láti máa rántí pé fòrá lóògùn àpá o. ó láti ní lọ́kàn pé èrè lè kéhùn jẹ. àwọn tí pàṣẹ ló sọ pé bàbáraká sọ́mọ̀dì ló jẹ́. àwọn tàlámi lọ sọ pé bàbáraká sọ́mọ̀dì ló jẹ́. wọ́n ní mo níwà tuntun yẹ́yẹ́ àdàbẹ́ pàṣẹ ní choice of people àjọmọ́lẹ̀pọ̀ ni. Alabi ní choice of people àjọmọ́lẹ̀pọ̀ ni o pàṣẹ ní choice of people àjọmọ́lẹ̀pọ̀ ni. pèmí sórí nọ́mbà yìí èmi gangan ni máa pè PAS UMA Pasuma wọn nànú lé èmi gangan ló pè yẹn. ibikíbi tó bá ń gbọ́ làbá ìkà wà búà alẹ́ mi ni wọ́n ti Alabi kúrẹ́ lóyìn lọ bàbá sí ó mọ̀ sùn Alabi ó máa nà. àwọn ọmọléèwé wọn kọ́ ní ìjẹ́jú bẹ́ẹ̀ lọ kò sí tó jẹ ní skul wọn á pé Pasuma o. wà á lóyìn láwìlà ọ̀ṣọ́ ẹ̀pà ó ṣe wà ìdúró bàbá. alákùúkọ̀ lẹ́gbẹ́ lágbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. alákùúkọ̀ lẹ́gbẹ́ lágbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. òtọ́jọ́ aláfíwéra àwọn olórí rẹ̀ dá o.
àwọn alábòsí ọláyé lọ́dọ̀ olórí rẹ̀ dá àwọn alábòsí ọláyé lọ́dọ̀. I am black, I am proud. Gausu Samani to be a black man. I am proud. Sheu, I am black, I am proud to be a black man. I am proud. Alágbèrè mama yàrá bí ojú bọ́lá kan mú takúlẹ̀. Ẹ pè mí òwe sábà èkó rí mi yóò wúsẹ̀. Gausu Samani ni bàbá ọba. Sheu Fuji rẹ̀ lẹ Sheu Fuji ogun lọ. Bàbá onírúgbọ̀n yẹ̀wò kẹ́. Bàbá onírúgbọ̀n yẹ̀wò kẹ́. Irúgbọ̀n iná ni. Ẹ pè mí o sábà ìkórí mi yóò wù. Bàbá onírúgbọ̀n yẹ̀wò kẹ́. Gausu Samani iná ogun lọ. Gausu Samani dodo wọn. Gbogbo ní Fuji o ní Nàìjíríà ogun ní Alabi. Shao láàyè. Ìyá ni Kwara State àbí Ojúmọ́lá. Lábẹ̀ lọrin Jímọ́lá bá sọ́wọ́nà. Shao láàyè. Máa túwádì tá máa ń ṣe lọ́dọọdún. Èèyàn 12, èèyàn bíi 20 àrùn. Èèyàn bíi 30 Jímọ́lá bá sọ. Náà máa ń ṣe wedding yẹn fún ọ. Lẹ́fún yẹn àmàṣà. Wọ́n ti ń ṣe tipátipá. Àwọn Honda ìṣẹ́ṣẹ́lẹ́sì máa ń mèdì dá. Ṣé mèdì dá? Fàtáyì ìṣẹ́lẹ́sì ò bàbá. Kwara State Governor. Ẹ̀sẹ̀ to the governor on tourism and culture. Le femi le adebayo. Adebayo ti yàtọ̀ o. Femi Adebayo ti yàtọ̀ o. Àsìkò ti yàtọ̀ o nílùú Kwara o. Àsìkò ti yàtọ̀ o nílùú Kwara o. Wọ́n ti máa ń ṣe mass wedding nílùú Shao. Èdùn tó ìrí ojú bọ́yà. Femi Adebayo. Àsìkò tí ẹ yàtọ̀ Femi. Mr. Jelili Oníṣó. Mr. Jelili Oníṣó. Ẹ má fi sọ́ba sẹ́kítẹ́rì àjẹbà so. Ẹ má fi sọ́ba sẹ́kítẹ́rì àjẹ o. Ilé ń fẹ́ mi. Ọmọ tó ga bẹ́ẹ̀lò. Ọmọ tó ga bẹ́ẹ̀lò Fẹ́mi Fẹ́mi o. Us. Ẹ̀yin PFC yìí bọ́lá bá tó wá. Ẹ̀yin PFC yìí ṣeun. Ẹ̀yin tí bá so. Ẹ̀yin ọ̀gá bá wà sí. Ẹ̀yin PFC. Ẹ ṣe àdúgbò o. Ìbáwá sí lọ́mọ́gà látòrí Máyégún. Ẹ ṣe. Ẹ̀yin tí Shao. Ẹ̀yin tí Kwara State. Ẹ̀yin tàmọ́yọ̀ ẹ ṣe bá so. Máa sí Okunlé. Sheu Fuji rẹ̀ ò bá so. Gausu Samani dédé wọn. Ìbáwá sí ọgbẹ́sẹ̀ ṣe wo. Bàbá onírùngbọ̀n yẹ ọkẹ o. Tó ń gbé gẹ́gẹ́ lórí àpáta. Bàbá onírùngbọ̀n ṣe o. Ẹ ṣe ẹ̀yin tí Shao, ẹ̀yin tí Ìlọrin, ẹ̀yin tí Kwara State, ẹ̀yin tí ẹjẹ́ ti bàbá bá.
ẹ pè mí ò sẹ́bọ̀n ìkórí mi yóò wú sẹ́. Sheu. Gáúsù Sàmọ́nì mi bàbá ọba. Bàbá onírúurú pọ̀ ọ̀yẹ́ òkẹ́. Bàbá onírúurú pọ̀ ọ̀yẹ́ òkẹ́. Bàbá onírúurú pọ̀ ọ̀yẹ́ òkẹ́ o. Àlàbí onírúurú pọ̀ ọ̀ṣẹ́wò ògúnlẹ̀. Ọlọ́gbàgùnlé ọ̀jọ̀rọ̀ dáadáa. Maswadi tí 2016 ìyẹn nílùú Shao. Ọ̀gá wa ìṣe báwo lẹ ṣe fẹ́ jí wá? Bọ́gà bá ṣe fẹ́ kúnlẹ̀ lára bàgàlà kátà la ṣe máa fẹ́. Èèyàn Ṣéwù Fuji ìmúlẹ̀ bá tó. Àwọn Ṣéwù Fuji ìmúlẹ̀ bá tó. Èèyàn Gáúsù Sàmọ́nì bá ṣe á. Gáúsù Sàmọ́nì dédé wọn. Alábí Gáúsù ìmúlẹ̀ bá tó. Ìbá ti Ṣéwù bàbá. Ọmọ ya náà bí Gáúsù ògúnlẹ̀ o. Ṣé Pàṣẹ ọjọ́ ẹ̀dá Alábí ọjọ́ ẹ̀dá ni o. Pàṣẹ láti fẹ́ ga Pàṣẹ àríyá. Pàṣẹ Chicago lórí òkè Mùsù. Tèmi ògbé ládùúgbò mi ìfútabadé. Ìyẹn ní ọjọ́ ènìyàn pẹ̀lú fọ́ọ̀nù. Tòun o. Alábí ní ẹ̀ẹ́kọ́lẹ́. Ọlọ́pàá ìjọba. Bàbá ọba náà a tún ti ṣe mí ìjọba. Ẹ tún máa bá yẹn jà kiri a tún ti ṣe mí ẹ̀ẹ́kọ́lẹ́. Ẹ tún máa lé yẹn wẹ́sẹ̀ ẹ̀ẹ́kọ́lẹ́ bá so. A tún ti ṣe mí ẹ̀ẹ́kọ́lẹ́. Shao line, Kwara State, His Excellency Alhaji Mekida, Kwara State Governor. Wọ́n ò sí nílé Àlàbí ẹ̀sẹ̀ ṣùgbọ́n wọ́n tún bẹ̀ nílé. Torí ẹ̀sẹ̀ to the governor on culture and tourism Ajibola Pasuma. Femi adebayo ọ̀bẹ níbí. Àsìkò tí ẹ yàtọ̀ Femi ọ̀. Ẹ̀sẹ̀ to the governor on culture and tourism. Ajibola ìbọn tí ó ẹsẹ̀ yóò ṣe Femi adebayo. Àsìkò tí ẹ yàtọ̀ Femi. Ẹ̀pọ̀ sọ di kí ìyẹn ṣe. Black Man Entertainment, let's all do it. The one and only production manager, to Mori, to Lori, Jibola Pasuma. Let's all do it. Adebayo, le Pierre Mojo. And don't you talk well. Adebayo, talk well. Adebayo, talk well. Talk well, Adebayo, ẹgbọ́n Shao line. Ọlọ́gọ́gùnrin akẹ́bàjẹ́bàjẹ́ ẹ̀gúnlẹ́gún ọmọ yẹn wà náà bí ìtànṣẹ́ ẹ̀yìn ìjọba àṣọ ó yẹ ìtọ́ka nínú ẹ̀rí orí ó yẹ ìtọ́ka tètè fásùgbà ṣápítà lùdó. Látòrí rẹ́kọ̀dì ìjọba fi dórí gíráàtì ìtìsọ̀ lọ tún fẹ́ paradọ̀t. Ó yá torí gbọ́. Èyí tí bàbá ọba. Wòsùn omi mẹ́ni bí ìfúnlókè mi bá sùn. Àwọn ọdún Shao wọ́n kó jẹ bẹ́ẹ̀. Mẹ́ni bí ìfúnlókè mi bá sùn jẹ́ o. Torí pé wọ́n lọ àsìmí o. Ìjọba kúnlé ìmọ̀lẹ̀ o. Ìbá sí àmàmà o.
máa sùn ẹ̀dùn sẹ́bọ̀ ìdìbò ìgbéyàwó púpọ̀ láwọn ẹ̀ka ní Sheu ìgbéyàwó púpọ̀ láwọn ẹ̀ka ní Sheu kí 2016 rèé jíbọ̀ ẹ̀rí pọ̀ máa yàtọ̀ sẹ́bọ̀ ìbàṣọ èyí tẹ́jú ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń gbà ó àórí níta jíbọ̀ lámì Àlàbí èyí tẹ́ṣẹ́ lónìí wo sẹ́bọ̀ ìbàṣọ kátó rọ̀ṣẹ̀ méjì sí mẹ́ta làbíà ó gbogbo olú lábàáyíká wọn ti gbọ́ ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ Paso ìbá wa sí ìyàn làbíà ó ìbá wa sí Paso má sùn ẹni nílùú Sheu Paso má sùn ẹni ní Sheu làbí ó ìgbéyàwó púpọ̀ lábàáyíká tó ń gbá ọdọọdún náà máa ń ṣe. ẹ ṣe ẹ̀yin torí páànù àárín yìí ẹ ṣe ẹ ṣe àkídèdè yìí nípa ṣe ẹ̀rọ kàtà ó tún wá ní bá wà sí Paso ibi ni Sheu ibi ni Sheu àwòkọ́ ibi ni Sheu torí ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ fún mi lórúkọ kábíyèsí o ẹ fún mi lórúkọ kábíyèsí o ẹ fún mi lórúkọ first season ní Sheu ẹsẹ̀ ẹ̀bọ̀yà Àlàbí Ẹkúnlé ìjọba kì í tójú ọba mọ́lẹ̀ Ẹkúnlé. Bándélé Adégbìtẹ́ His Royal Majesty ọba wa Bándélé Adégbìtẹ́ gbogbo Sheu ó fọ́ ní Sheu bàbá ó fọ́ ní Sheu Bámidélé Adégbìtẹ́ bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ́ pẹ́ lẹ́nu wà tó bá ká. Bámi Adégbìtẹ́ Bámidélé Àlàbí ọkọ lórí Margaret Adégbìtẹ́ máa ṣe àsìkò yìí tí wọ́n lára làbáyíká ní Sheu ní gbogbo wọn sá gbogbo ọmọ olú Sheu gbogbo wọn náà sọ pé àsìkò Adégbìtẹ́ yìí máa tí wọ́n lára gan ni ẹ kí gbogbo olórí ẹ bá ń kí gbogbo ìjòyè pátápátá ẹ kí ṣí fi máàmù ní gbogbo Sheu ẹ bá ń kó olórí pásítọ̀ ní Sheu ẹ kó lórí ọ̀dọ́ ní Sheu ẹ bá ń kára lé ẹ kára àdúgbò ẹ bá ń kí àlọ́jà ní Sheu ẹ bá ń kí bàbá lọ́jà dáadáa ẹni ìdìbò lọ́ba sún àní ẹ kí ẹ bá ń kó lórí ọdẹ ìyẹn níyàwó ẹ bá ń kó lórí onífá tí ń bẹ̀ ní Sheu Paso ẹ gbọ́ ẹ tẹ̀ máa bá ń kí dáadáa Paso bá ká àwọn tó jẹ́ kílù òtú àwọn tó ń gbàdúrà fọ́ba lójoojúmọ́ pé kílù ó má ṣe bàjẹ́ bá ká ṣí fi mọ́mù ní Sheu. Oh, very important. Ẹ sọ pé Sheu
ni ẹ máa kí wọn ẹni ṣéwù ni ẹ kí bàbá ẹ sọ pé ṣéwù ni ẹ kí wọn dára o gáúsù sàmọ́nì ló kí wọn o ṣéwù fújì ìran Yorùbá Paso ọlọ́gbẹ́kùn lè ẹsẹ̀ Paso bá bá ká.